mo kí mo mọ rírì Olùlàjà. Ayé yóò mọ ọmọ yìí o, yóò mọ orúṣẹ ọrin ṣùgbọ́n òun kì í ṣe léyìn kò gbáyé ró, kò máa yé ṣe dáadáa. Ọlọ́run lókè ọmọ rírì rí o, òun ni Bíbélì mú kọ́ síbẹ̀ wí alábùkún fún ni èèyàn Olùlàjà torí ọmọ Ọlọ́run làyà pè yín. Lónìí Ọlọ́run rán mi sí ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí iyọ̀ nínú ayé, àìlíbe fún àtúnṣe nígbà kó bá fẹ́ dèbàjẹ́. Ọlọ́run mọ̀ọ́mọ̀ sálẹ̀ sà ó mú a sínú ayé ìdílé yìí kò jẹ́ pé lùgbàkà bá dán ní ìgbàlà ìgbà sókè ẹ̀ ṣẹlẹ̀ lójú ẹsẹ̀. Alábùkún fún ni Olùlàjà torí ọmọ Ọlọ́run làyà pè á. Kété bí kí Olùlàjà kan bá ti ṣiṣẹ́ takuntakun ìráyé kútẹ́ wíbà kó bá mi ṣètọ́ ní kó bá mi jẹ́ pé ọmọ Ọlọ́run lọ ní ọ̀rọ̀ ẹ̀ bá ti lé lójú torí pé kó bá mi ṣọmọ Ọlọ́run ní lùgbàmúrìn lólòmúrìn ní aṣáná yasétù ọ̀nà kò ti kú lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ajákùnyà gbépo bẹtiró á dá sí láàrin ọni méjì, láàrin ẹgbẹ́ méjì, láàrin ọkọ̀ àtọyà, láàrin àwé méjì. Kò jáyọ̀ fẹ́ ṣẹlẹ̀ ní àáríran. Òjà èṣù ayẹyẹ o, òjà èbímọ ire, máa láfíà mú ní. Òjà léwu lọ́pọ̀lọpọ̀. Òbẹ̀rẹ̀ rẹ̀ lọ ní yọ̀mọ̀ ìdọ̀nìyàn yọ̀mọ̀ ṣùgbọ́n àmọ̀bí kan parí sí. Òjà yóò dá egbò sínú ọkàn ọ̀nìyàn sọ́ra ọ̀nìyàn kò jẹ́ pé láéláé làpá ni àtàmì ni kẹ̀yà lébẹ̀. Òjà ó yóò mú òfàsẹ́yìn ó yóò mú á kéde mú oríṣiríṣi dàrúdàpọ̀ ó yóò bá wọn ayérayé ó yóò bá jẹ́ kẹ́ mú á sínú ayé ọ̀nìyàn. Ìwọ kan Ọlọ́run rán mi sínú oníbà o, ìwọ kò tẹ́ ti ṣe tẹ́lẹ̀ àbí bóyá ọmọ Ọlọ́run lọ yàjùbọ́ wé ṣe lógbórí rẹ̀ sá wé àjọ di ọ̀rọ̀ rẹ̀ wé àjọ dì í mú. Kọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀ láàrin ilé láàrin ìra méjì ọmọ ìjọ sọmọ ìjọ ọ̀gá àtọmọṣẹ́ níbi iṣẹ́ ni kọ́kàn sáárín àwọn alárìgbàgbọ́ gan ni Ọlọ́run sì mọ̀ọ́mọ̀ dá ọ túrú kò kọ́ ẹ̀ àdà síbi kọ́ ẹ̀ àdì pé kó aṣojúṣe Olùlàjà kí ìbùkún Ọlọ́run kẹyọ̀ á sí wòrí rẹ̀. Lónìí bá o ayé kó tẹ́ nílò Olùlàjà. Mo rìnrìn àjò lẹ́jọ́ kan bẹ́ẹ̀ mọ̀wé apẹ́mi tó bẹ̀ yìí ni ajákun kó sínú súnkẹrẹ gbàkẹrẹrẹ lọ àná Alábá. Mọ́rìndé arìnrìn àjò padà sí Olùkùmọ́tíá Alábá ní Èkó ni. Èmi rẹ̀ ní ìlú òkè lè gbé. Ẹ̀yà méjì nínú ọkọ̀ ni ayé ara ń orí gbèrú ní lọ. Ojú ọ̀nà láyà wá àti kólékó lọ́gbà kí ọ̀nì kejì mi gba òpè wí kèsè yìí ṣekó. Wọ́n jákòrin nìkan ẹ lọ òrùrì ti ru ọbẹ̀rẹ̀ táago 12 kí mi ti dé ìkóríta mọ́ ẹ̀ ti pàdé agbófinró kàn rè dá mi dúró. Lógbà ẹni mo ti yí ọ̀nà òpínlẹ̀ ibi mẹ́mú Èkìtì. Wọ́n rí omi títí wọ́n èrú ibẹ̀. Ká mọ̀ kí agbófinró olùgbàmúrè kan bá fẹ́ pọ́ nílé fún oríṣiríṣi ìbéèrè náà ẹ̀yà béèrè. Rèé kí mọ̀ ti jẹ́ mi ò ní ọ̀ṣà náà ní mẹ́ra ṣùgbọ́n mo kàn ń dó ṣiṣẹ́ Ọlọ́run bíi pásítọ̀. Ọkàn dáa náà ọ̀hún nínú àmọ̀ bóyá pásítọ̀ ní mẹ́ra àbí arúmọjẹ. Èèyàn ọlọ́pàá bẹ́ẹ̀ mọ̀ léra àná wí ọtí bá ń ṣe ìdánwò nìkan ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ gandan kan ti ṣékò
kó ti kùnà ààrẹ kémi àbọ̀ bá ọ̀gá ràn níbi mọ́tò béèrè owó lọ́ọ̀ mi o béèrè nǹkan kan o ṣùgbọ́n kí mi ti yàn lọ mo gbọ́dọ̀ pàṣẹ ìdánwò mo rìn débẹ̀ kí mo rántí ipò kan lọ́run mú ọ sí nínú àwùjọ ọmọ ènìyàn ìyẹn mo ṣe bá náà ṣe mo ṣe bá náà ṣe àwọn kan dáa àwọn ọmọ iye lọ́nìkan yẹ kàn pàtẹ́ ọkù ṣùgbọ́n gẹ́gẹ́ bíi pásítọ̀ fẹ́ mọ ọ̀sẹ̀ bíbélì kò tí ì ṣẹ́ràn kò tí ì lẹ́yìn àtọ̀rọ̀kùnmọ́wìrì kò tí ì lẹ́yìn mo ìjà kò rántí pé Jésù ń ṣòwàásù orí òkè o ọbẹ̀ sí ká alábùkún fún ni òtòṣì náà ní ọbẹ̀ sí ká títí ọlọ́pàá àdẹ̀gbọ́n gbọ́dọ̀ mọ ọ̀sẹ̀ bíbélì nì gbọ̀kọ́kọ́ rò bóyá ọ̀kan nínú ẹsẹ̀ kẹjọ àbí ẹsẹ̀ kẹsìn láàbọ̀ sí ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀nìkẹ́ nínú ìdánwò mo gbọ́dọ̀ páàsì náà ni mo rí wí alábùkún fún ni ọlọ́làjà torí pé ọmọ ọlọ́run ẹ̀yà pè hàn ni wàá rí nínú Mátíù orí 9 ẹsẹ̀ 9 wọ́n fẹ́ yóò gbé mi sókè inú rẹ̀ dùn ránṣẹ́ ọlọ́run tòótọ́ ni mẹ́ẹ̀ẹ́ ọjọ́ ń lójú o torí pé lọ́ọ̀ ẹ̀tọ́ òṣìṣẹ́ kan ń ṣe náà láwùjọra òṣìṣẹ́ ètò ààbò ọ̀làjà tí kàláfíà ti yà jọba wọn náà yóò wo àyíká rẹ lónìí náà bá wọn yóò mọ wọṣọ ọlọ́pàá ṣùgbọ́n ó yẹ kó ran nkẹ́ lọ láyíká rẹ ní ọ̀ràn lọ situation kété òkè ṣẹlẹ̀ ní ó yẹ kó wá ọ̀nà ó jẹ́ pé wọ́n á mú dáa sí èèyàn ọgbẹ́ kẹ́ nínú ọkàn ọ̀nìyàn láyíká rẹ nínú ẹbí ni nínú ìjọ ni ọlọ́run gbé ọ dìde gẹ́gẹ́ bí ọlọ́làjà kò ṣe àwòtán èèyàn ọgbẹ́ ni wọ́n ọ̀nà àsopọ̀ ìrá méjì káríran ti dí tẹ́lẹ̀ wọ́n yóò pèsè àga àti tábìlì kó jẹ́ pé ó yóò pè án papọ̀ nára kọ́ ṣiṣẹ́ kan lọ́run gbé kọ́ ọ torí pé yóò ṣe lásán o alábùkún fún ni ọlọ́làjà torí kẹ́hìn ọmọ ọlọ́run náà yà pé hàn ṣe àlàáfíà sora méjì kan ti dọ̀tá ara tẹ́lẹ̀ so wọ́n papọ̀ kan dọ̀rẹ́ dáayọ̀ padà sáwùjọ sáárín ọmọ ọjọ́ ni kò jẹ́ pé òní sórí ẹ̀há àti bí kan so é yapọ̀ kan tó bọ̀ ya dárúgùdù sílẹ̀ láàrin èèyàn méjì Bíbélì ní wíwá o ọ̀rọ̀ ọlọ́run èrè yóò fọ́ ẹ̀yọ̀ jábọ́ ẹ̀yọ̀ sọnù kí alábùkún fún ní ọlọ́làjà torí pé ọmọ ọlọ́run ẹ̀yà pè hàn òjò lórúkọ mi ọmọ àbálábí tán tẹ̀síwájú ní oṣẹ́ àyẹ̀yẹ̀ oṣẹ́ rere ni ráyé yóò bú ọ sí o ṣùṣẹ́ ọ̀làjà láàrin ìrá méjì ire o.